mo rántí ní 2020 dáadáa nígbà tí mo gbọ́ fídíò tí Ṣèyí Mákindé tó fi sọ̀rọ̀ àwọn tó kó àwọn ọmọ mo wá ń rántí pé ní 2020 tó bá sọ wípé ẹni tó kọ́kọ́ já gbogbo àwọn ọmọ Nàìjíríà yàtọ̀ sáwọn politicians tí wọ́n ti jọmọ̀ láàrin ara wọn o ẹni tó kọ́kọ́ já wọn sí wípé Ṣèyí Mákindé máa lọ fún president of Nigeria èmi Lady K ni èmi ni first person ìgbà yẹn àwọn tó súnmọ́ Ṣèyí Mákindé ìgbà yẹn ló ṣiṣẹ́ first time náà àwọn tó súnmọ́ bí ìṣọ̀run ni wọ́n pè mí lábẹ́lẹ̀ wọ́n dẹ̀ fún mi ní gbogbo àwọn kíní yẹn mo dẹ̀ gbé wọn síta gbogbo ibi tó ti ṣe meeting gbogbo ibi tó ti tapo sórí èṣù gbogbo ibi tó ti ṣe oògùn wípé báyìí ni kò ṣe lọ báyìí ni kò ṣe lọ èmi kíní mo gbé síta lọ́dún náà mi ò lè gbàgbé láyéláyé but then nobody believe me wọ́n rò wípé ìfẹ́ Yorùbá nation òun ni mo gbé sọ́kàn tí mo fi sọ̀rọ̀ ṣé mo pípẹ́ ìta bá ti sọ anything wá ní ẹ̀ torí wọ́n fẹ́ gba Yorùbá nation lọ́ ṣe gbọ́ àtàmọ́ àwẹ̀ mọ́ oríṣiríṣi lọ́ ṣe ń sọ oríṣiríṣi nǹkan táwọn èèyàn máa ń sọ nìyẹn gbà yẹn ṣùgbọ́n lọ́jọ́ tòní ọ̀rọ̀ mi gbà yẹn òun fúnra rẹ̀ confirm ẹ̀ nísìn wípé òun fẹ́ lọ fún next president of Nigeria abẹ́ẹ̀ tí rí fídíò tó fi confirm ẹ̀ gbogbo ẹni máa play fún yín gbogbo ẹni máa play mo wo fídíò yẹn mo wá rántí program tí mo ṣe ń gbà yẹn lọ́n pé mo dẹ̀ sọ wẹ́ fáwọn ọmọ Nàìjíríà but they don't believe me wọ́n ní rọ́ọ̀dì pẹ̀lú fún president kankan mo ní tí Ṣèyí bá fi kúrò lórí oyè gọ́fúnà ní Ọ̀yọ́ state president ló ń lọ gbogbo àwọn information yẹn àṣírí yẹn ó sì wà lórí fóònù mi lọ́dọ̀ àwọn DSS gbogbo àwọn ibi tó ti ṣe meeting nínú compound kan gbogbo ibi tó ti lọ tapo sórí èṣù gbogbo gidi yẹn ó wà lórí fóònù mi lọ́dọ̀ àwọn DSS mi ò delete ẹ̀ I have a lot of things ẹ̀wọ̀n gbígbà yẹn ó mà ṣe o àwọn nǹkan tó wà lórí fóònù mi nígbà yẹn ẹ̀yin tẹ́ bá máa program dáadáa gbà yẹn pé mo máa sọ pé fóònù mi iPad yìí era ò gbọ́dọ̀ rìn ohun tó wà bẹ́ẹ̀ baddest ó wà lọ́dọ̀ àwọn DSS àwọn nǹkan tó wà lórí ẹ̀ kárí kò sí lọ́dọ̀ àwọn DSS ni mi ìbá máa gbé síta fún yín sí with data and time pé ṣé mi ti gbé nǹkan báyìí wá fún yín rí ṣé mi ti gbé nǹkan báyìí wá fún yín ṣé wá bá bẹ́ẹ̀ sí àbẹ́ẹ̀ bá mo sọ nígbà yẹn a lot of people believe now Fáyọ̀ṣe tún wá ṣe kí ni bàbá yẹn tún wá ń já wa sí bàbá yẹn ń sọ̀rọ̀ a lot of people go bí ìjà politicians ni Fáyọ̀ṣe ló bá Ṣèyí Mákindé jà meanwhile àṣírí tó gbé inú òkùnkùn òun ni máa yẹn ń tú síta ẹ wo gbà tí màá yẹn sọ̀rọ̀ lórí ayọ̀ bàbá wa Olúbàdàn lóyè Ayọ̀ mọ́ lóyè ẹ wo ìgbésẹ̀ tí Ṣèyí Mákindé gbé gbà yẹn meanwhile Ṣèyí Mákindé fẹ́ ṣe kíní yẹn tòótọ́ nígbà tí màá yẹn sọ̀rọ̀ yẹn ní Ṣèyí ṣẹ̀ṣẹ̀ bọ́ sábà sọ pé òótọ́ bàbá àtọmọ ń jà ṣùgbọ́n kò ń ṣe bíi ti bẹ́ẹ̀ yẹn láti sì pé tí Fáyọ̀ṣe ò bá gbé síta kí ẹ lọ́tọ̀ fi wá ní níbo láti ṣe bẹ́ẹ̀ ò lè yan Olúbàdàn mẹ́lẹ̀ ò lè ṣe gbá ò lè ṣàwo nǹkan tí Ṣèyí fẹ́ ṣe nìyẹn òun ló ṣe fi a lot of people joyè ó fi àwọn èèyàn joyè ní ìlú Ìbàdàn ìjọ tó ń jáwé oyè lé wọn lórí wọ̀ sí níjókòó ó ṣàfẹ́ yan ọba rẹpẹtẹ síbẹ̀ ọmọ Yorùbá ṣe lásìkò tá a wà yìí kì í ṣàsìkò ìjà àsìkò tá a gbọ́dọ̀ máa ṣíra wa létí ká máa bára wa ṣe tó jẹ́ òkodoro ọ̀rọ̀ àbí òkodoro dẹ̀ ló ń pè ọ̀rọ̀ òun lásìkò yìí àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò ẹ̀tanú kì í ṣe àsìkò èmi jù ẹ̀wọ̀jú mi kì í ṣe àsìkò APC lèmi PDP lèmi kò ń ṣòun lásìkò tá a wà yìí o àsìkò ìṣẹ́ra ẹni ní iyè nítorí ọ̀la tá a wà nú ẹ̀ lénìí awakọ̀ ti dáàbò ẹ̀ sẹ́yìn irú àwọn àsìkò yìí má wáyé ṣùgbọ́n a lot of people ò kakún a lot of people believe pé àwọn àsìkò yìí lè wáyé ó lè dà báyìí bẹ́ẹ̀ dẹ̀ làwa kan pariwo à á ṣe prógráàmù láàárọ̀ à á ṣe lọ́sàn-án à á ṣe lálẹ́ pẹ̀lú video evidence bí wọ́n ṣe ń kó àwọn Fúlàní wọlé bọ́n ṣe ń fi Dangote truck lóòdù wọn wọlé gbogbo ẹ̀ là ń gbé wá but a lot of people don't believe us wọ́n ní tí wọ́n fẹ́ gba Yorùbá nation ni àwọn oní online nation wọ́n sọ oríṣiríṣi àdàbọ̀dàbọ̀dàbọ̀ kó má dà báyìí àwọn èèyàn ò gbọ́ nísìn báyìí sìn níbi tó wá padà dàdé ó yẹ kí bí everybody ti ṣí ká wá tètè wá wọ̀rọ̀ pọ̀ ṣàdá nítorí ọ̀la tó tún bọ̀ again because ọ̀la Evelyn fine market is fine gbogbo ẹ̀ dúpẹ́ fọlọ́run èmi gan dúpẹ́ nísìn ọ̀la tó tún bọ̀ ó tún máa worst ju tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìlú Ṣèyí Mákindé tí gbogbo yín wò yẹn tí ẹ bá ń wá paramọ́lẹ̀ burúkú òun ni gọ́vnọ̀ Ṣèyí Mákindé paramọ́lẹ̀ ẹni bí òun ni Ṣèyí Mákindé ṣùgbọ́n mo wáyé àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ dìbò fún as president gọ́vnọ̀ tó ṣe yìí kí ni ohun rere tí ẹ lè tọ́ka sí and you want that kind of person
to become a president of Nigeria. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn tí ó wúlò fún just one state. Àfi kó máa wá bó ṣe máa bá tèèyàn jẹ́, bó ṣe máa fi nǹkan tí òun ṣe ti tèèyàn, bó ṣe máa lọ mọ́yàn lẹ́sẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ wá tún wá fẹ́ jẹ́ kó lọ ṣe president. Ṣé wọ́n fi ṣe yín ní Nàìjíríà ni? Because mo kàn jókòó mo wo ọ̀rọ̀ Nàìjíríà pé ibo ló parí iṣẹ́ àwọn èèyàn wa sí lórílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ fọ́lọ́run àwọn ọmọ tó dé. A dúpẹ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu. Tí bàbá Tinubu ò bá gbé ìgbésẹ̀ tó lágbára ni àwọn ọmọ yẹn ò ní dé. Géèmù ló fi wọ́n gbà. Gbọ́ mi, géèmù burúkú ni wọ́n fi àwọn ọmọ ọlọ́mọ àwọn yìí oníyà bàbá oníbàbá ni wọ́n lọ fi wọ́n gbà. Àwọn tó fi wọ́n gbá géèmù yìí bímọ o, wọn ò fa àwọn ọmọ títí wọ́n gbá géèmù o. Ìyá ẹ kó gbé ẹnu sàn, ìyá ẹ ló ya wèrè tí ò ṣe rí láwùjọ, orí mi báyìí mi ò lè má ṣàná sí kámẹ́rà, gbogbo ayé ń rí mi, gbé ẹ̀yà ìsìta kárí olóburúkú olóṣì ajá Ṣèyí Mákindé, ìyá ẹ ni wèrè olóṣì arébípa. Eyín géèmù ló fi àwọn ẹni ẹlẹ́ni gbá, àwọn tó dẹ̀ fi ń gbá géèmù ìkẹ́dẹ̀ nìyí, ìnira náà àwọn ẹni ẹlẹ́ni fèsì níbẹ̀ yẹn. Ẹ̀yin tẹ́lẹ̀ fi àwọn èèyàn gbá géèmù òṣèlú, àwọn ọmọ tí yín wà nulẹ̀ o, ìyàwó yín wà nulẹ̀ o. Ṣèyí Mákindé fẹ́ sọ fún wa wípé látìgbà tó ti kó àwọn ọmọ yẹn láti May, Ṣèyí Mákindé ò jẹun tóun, kò tí travel kúrò Nàìjíríà láti May. Ìbéèrè ni mo béèrè o, àti May yẹn kò dóbò, àti May yẹn kò lọ sí pátí, àti May yẹn ṣé ara ni àwọn ọmọ títí ẹ̀. Why Nigerian government, Nigerian politicians, why did you guys like láti máa fi live àwọn èèyàn play game? Tẹ́ bá fẹ́ gbá game fúnra yín, ẹ lo ara yín fi gbá game. Ẹ fi àwa à ń bẹ lóhùn sílẹ̀. Ẹ wo àwọn ọmọ lọ́mọ, àwọn ọmọ tó rọra ń fi gàrí tọ́jú, tí wọ́n dẹ̀ ń dàgbà nínú ìfẹ́ olùgbàlà, tí wọ́n ń ṣọlá nínú ìfẹ́ Elédùmarè. Ẹ jẹ́ káwọn ọmọ lọ́mọ lọ experience kan burúkú, kí wọ́n ní rẹ́kọ̀dù tó ṣe kíni tó ní agbára nínú ìrìn àjò ayé wọn. Ohun tó ṣẹlẹ̀ sí àwọn people ìsinyìí, how are they going to forget? Àpá tí kò lè lọ, tí kò lè parẹ́ títí ayérayé. Bí àwọn ọmọ tó wà lọ́dún méjì nínú wọn yẹn sì, tí wọ́n bá ṣe kíni, tí wọ́n bá dàgbà, káńtẹ̀ ní pé okay 5 years to this time, àwọn ọmọ yóò ní rántí mọ́ pé kọ̀ọ̀kan ṣẹlẹ̀. Àfi tó bá wá bẹ̀rẹ̀ sí ní rí fọ́tò, and tó bá rí fídíò tó rí fọ́tò gan, they will still ask pé èmi lélẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bí? Àfi èyí tí ọlọ́ba fún ní ẹ̀bùn tó flashback tó kàn rántí ló máa pé 5 years ló sì máa rántí. Tó bá wá pé 5 years tí wọn ò rántí mọ́, táwọn ọmọ yẹn bá wá ti ń pé 10, 20, ṣé wọn ò ní padà rántí? Ṣó máa parẹ́? Ẹ wo ọmọ ọdún méjì, kidnapper gbé ọmọ yẹn, gbogbo wa la rí fídíò àti ẹ̀gbàdúrà bá ti gbàdúrà ká tó bẹ̀rẹ̀ ètò. Ṣé mo gbàdúrà? Ṣé mo polówó? Mi polówó. Mi play jingle. Case close, kò sí wàhálà. Mi play jingle mi. Mo dẹ̀ gbé síwájú o. Àdúrà ti gbàjẹ́ ti bugbàjẹ́. Ẹ wá ra tàǹtà. Now, ọmọ ọdún méjì ó wà nínú àwọn ọmọ yẹn. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin APC, PDP, Labour Party tẹ́ ń wò mí. Ẹ jẹ́ ká sọ òtítọ́. Ẹ jẹ́ ká fi kí ló ti pè sílẹ̀. Ọmọ ọdún méjì, ìrìn mélòó ló lè rìn nínú igbó for 24 hours? Àbígbà tí àwọn people ikú àwọn ọmọ ìtàn, ṣé wọ́n fi mọ́tò kó wọn? Ṣé mọ̀ pé Bram Tuesday yẹn ṣẹlẹ̀ tí Ṣèyí Mákindé ò bá máa gbá géèmù fún wa? Within 48 hours, tó bá release àwọn intelligent force, wọ́n máa get àwọn people yìí, wọ́n sì lè rìn jìnnà. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n máa get àwọn people yẹn, wọ́n ò tí lè rìn jìnnà. Ọjọ́ mélòó ni Májàsọ́lá fi gbé ìgbésẹ̀ tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí bàbá Tinubu kí wọ́n ṣe kíni, kí wọ́n bá wa parí iṣẹ́ ayọ̀ yìí? Ṣé mọ̀ pé ìgbésẹ̀ tí Májàsọ́lá gbé, ṣé mọ̀ pé work nínú nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọmọdé tó fi dé láyọ̀? Ṣé mọ̀ pé work? Tó bá jẹ́ wípé gbàm tí kíní yẹn ti ṣẹlẹ̀, tí Ṣèyí Mákindé ò ní géèmù tó fẹ́ play. Fáyọ̀ṣe sọ kíní ìṣe. Fáyọ̀ṣe ní pé Ṣèyí Mákindé mọ̀ gbá géèmù yẹn. Pé Ṣèyí Mákindé mọ̀ bí tí àwọn ọmọ yẹn wà. Ó fẹ́ fi ṣèṣe wípé ṣe ti rí wípé ìjọba APC ò dá. Èmi ò campaign fún APC o. Mo lè parí program eléyìí sí kó dọ̀la kí n padà wá kí wá lẹ́yìn èèyàn. Olóbùkún làwọn APC o. Mi ò campaign ò bọ̀ tèmi á sọ òtítọ́. Ibi tó bá ti yẹ ká sọ òtítọ́,
èmi á sọ kò sí nǹkan tó lè so mọ́ òtítọ́ yẹn èmi á sọ ní tèmi. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn wípé ó fẹ́ fi gbá géèmù ní ọmọ ibi táwọn ọmọ yẹn wà. Wọ́n lè sọ wípé ìjọba APC ò dáa. APC ò ń ṣe ẹni tó yẹ kó tún kọ́ńtínú àti máa dìbò fún tó sì jẹ́ pé gbogbo yín lè dá. Àbí ṣé Fáyọ̀ṣe ò sọ bẹ́ẹ̀ yẹn èèyàn? Ṣé bá wo kíní yẹn bá mi kọ sí comment section mo fẹ́ rí comment. Ẹ dẹ̀ bá mi share ètò yìí. Ojú ò ní tì yín, agara ò ní dá yín, ẹ̀ ní ríbi láyé yín. Ipá ọ̀tá ò ní ká yín. Ogun Nàìjíríà ò ní já yín, wọn ò ní fi yín gbá géèmù òṣèlú aburú. Ẹ gbọ́ mi, wọn ò ní fi yín gbá géèmù òṣèlú aburú lórílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo ibi tẹ́ bá wà. Because géèmù burúkú ló ń gbà lọ yìí. Bọ́dẹ̀ ṣe máa gbà wọ 2027 nìyẹn. Whether you people like it or not, ẹ lọ kọ sílẹ̀. Ṣé mo wí pé nígbà tí àwọn Boko Haram yìí tí wọ́n lọ ṣe ọṣẹ́ ní Plateau, President Bola Ahmed lọ síbẹ̀. Bàbá yẹn ní pé I can assure you wípé this will not happen again. Ọjọ́ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ yẹn mi ò rò bó pé a week ọlọ́kọ́ àwọn ẹlòmíì lánàá that place. Mo pẹ̀lú ẹni tó bọ́ta pé bàbá Tinubu ẹ máa ṣèlérí fún wa pé kíní yóò ní ṣẹlẹ̀ mọ́. Ó máa tuntun ti lọ pa àwọn èèyàn níbòmí, ó máa tuntun ti lọ ṣe. Tẹ́ bá rántí program kan tí mo ṣe, mo lẹ́yìn èèyàn bàbá who give a speech, mo lẹ́ lọ́wọ́ body language bàbá yẹn, something is wrong. Nǹkan ò go well. Mo dúpẹ́. Mo ní ẹ lọ́wọ́ body language bàbá yẹn, nǹkan ò go well. Bàbá yẹn wá give press release kan. Bàbá wá fèsì Shettima. Only go and talk to your people. Bàbá sọ̀rọ̀ yẹn with smile. Ọmọ olódò dé lejú fi sọ̀rọ̀ yẹn pé go and talk to your people. But a lot of wa understand nǹkan tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ la wá kan, especially me, mo mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn. Mo wá sórí program, mo wá sọ̀rọ̀ yẹn, mo lẹ́yìn èèyàn. Nǹkan ò ṣẹ́nu rẹ o, ẹ lọ wo body language bàbá Tinubu. Pẹ̀lú speech báyìí tí bàbá give. Ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo wá sọ lórí platform mi. Mo ní nǹkan kan ṣẹlẹ̀ fún bàbá Tinubu láti face vice wípé go and talk to your people. Nǹkan kan ṣẹlẹ̀. Why tí bàbá yẹn sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ ní Plateau kò ní ṣẹlẹ̀ mọ́? It's not up to a week wọ́n tún lọ pa àwọn èèyàn rẹ́kẹrẹ́kẹ́ níbì kan. Bàbá yẹn wá sọ̀rọ̀ mọ́, ọ wá wò. Títí Ògbómọ̀ṣọ́ tún wá ṣẹlẹ̀. 48 hours. Governor release àwọn èèyàn ti gbọ́ wípé àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ọdún 2, ọmọ ọdún 4, ọmọ ọdún 3 nínú igbó Ọ̀yọ́ yẹn ní ìlú Támọ̀tẹ́kùn wà, DSS wà, ọlọ́pàá wà, sójà wà, àwọn Air Force wà. Ibo ló fẹ́ kó wọn gbà tẹ́ ní gẹ́ẹ̀tì wọn ní gbogbo inú igbó Ọ̀yọ́ yẹn tí ẹ bá release wọn. But instead of that, Ṣèyí bọ́ síta wá sọ wípé we are working on it, wípé wọ́n call for negotiation. Negotiate tán ní kó wá negotiate. Ṣé padà gbọ́ngàn tí Governor Ṣèyí Mákindé sọ? Governor Ṣèyí Mákindé padà sọ fún VDM. Wọ́n kọ́kọ́ sọ fún gbogbo ayé wípé wọ́n request fún mọ́tò. Wọ́n request fún àwọn èèyàn wọn tó wà nínú igbó. Wọ́n request fún 1 billion naira. Wípé àkáǹtì yẹn wọ́n ní kó lọ sọ sí Benin Republic. Gbogbo èyí tí ẹ̀wọ́ mi ẹ gbọ́ sọ̀rọ̀ yẹn gbà yẹn. Mélòó nínú yín lórí àkáǹtì tán ní kó fowó yẹn sí? Ṣẹ́rí. Mélòó nínú yín lẹ rí àkáǹtì yẹn? Ọlọ́tún wá request fún àwọn prisoner wọn tọ́kọ. Ẹsẹ̀kẹsẹ̀ àwọn people yẹn release video. Wọ́n ní àwọn ò request fún mọ́tò. Àwọn ò request fún 1 billion. Along the line, wọ́n tún sọ fún wa wípé wọ́n request fún Sharia law ní ìlú Ọ̀yọ́. Ẹjọ́ torí Ọlọ́run, ṣé wọ́n gba Sharia law kó tó release àwọn ọmọ ọ̀sìn? Ṣé wọ́n gba mọ́tò kó tó release wọn? Ṣé wọ́n gba owó kó tó release wọn? Wọ́n padà fà àwọn ọmọ ọlọ́mọ gbá political game. Ṣèyí wá gbẹ́nu sí máìkì wá ń sọ̀rọ̀. Ó wá ń sọ̀rọ̀ pé àwọn kan kí gbogbo ẹ̀ la máa play ẹ̀jẹ̀ máa mú lẹ́sẹsẹ. Ẹ gbọ́ bó ṣe sọ. Àwọn yẹn bọ́ síta. Wọ́n láwọn ò béèrè fún Sharia law. Àwọn ò béèrè fún 1 billion. Àwọn ò dẹ̀ béèrè fún mọ́tò. Nǹkan ẹyọ kan làwọn request fún àwọn èèyàn àwọn tó kó. Ṣé mọ̀ wípé nígbà tí wọ́n ju fídíò yẹn síta? Ṣé mọ̀ wípé ariwo pé wọ́n fẹ́ gba kíní, ṣé mọ̀ pé kíní yẹn die down? Gbogbo àwọn media house Ọ̀yọ́ state náà wọ́n tutù, wọ́n calm. Nígbà tó máa Adéyẹmọ gbórí wọnú gbọ́, àṣírí ẹni bí òní bò lórí ayé mi àtẹ̀yìn tẹ̀ ń wò mí. Ẹni burúkú ò ní lágbára lórí ayé wa. Nígbà tó máa Adéyẹmọ wọnú gbọ́, ẹ lọ wo body language, ẹ lọ wo ojú tí Ṣèyí fi wá give a speech. Wípé òun ò ní fi àyè gba àwọn individual kọ̀ọ̀kan
kí wọ́n máa dún kòkò mọ́ àwọn kan pé wọn ò ní gbèlú. Ṣèyí Mákindé fẹ́ fi wá gbá géèmù president 2027. Ó fẹ́ fi wá gbá géèmù. Ilé tí àwọn Májàsọ́lá lọ, gbogbo yín tẹ́ bá wo àwọn fídíò sí Májàsọ́lá lọ, mo láǹfààní àti sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ilé bẹ́ẹ̀ làwọn Nigerian force fún ara wọn ti lọ dáná sun sí. Fídíò wà lórí social media, tẹ́ bá fẹ́ kí n gbé wá máa gbé wá o. Ní àwọn irú ilé tí ọmọ Adéyẹmọ lọ pẹ̀lú àwọn squad wọn tí wọ́n lọ ń tú bẹ́ẹ̀, ẹ má dé gbàgbé pé lílọ tí Sunday Igboho lọ, DSS tẹ̀lé, ọlọ́pàá tẹ̀lé, sójà tẹ̀lé, ọmọ Adéyẹmọ ò dá lọ o. Ikú mà nípa Sunday Igboho fún wa o. The man is really trying. The man is doing what? He's really trying for us in Nigeria, in Yoruba land. Sunday Igboho is trying. Ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn ilé oníbàbú tó kọ́ sínú igbó yẹn lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ sí láti bí 4 days àwọn Nigerian force ti lọ ń dáná sun ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ilé yẹn fún ara wọn. Wọ́n ti lọ ń dáná sun ọ̀pọ̀lọpọ̀ ó kó mi social media. I was like tí wọ́n dẹ̀ dúró báyìí tó jẹ́ kó mọ̀ pé yes àwọn làwọn wá sún kì í ṣe Sunday Igboho, so that Ṣèyí Mákindé pẹ̀lú àwọn squad ẹ̀ tọ́jọ́ ṣiṣẹ́ bí wọn ò ní lè gbóòpù Ìgbòho pé Ìgbòho òun ló ti lọ ń tún àwọn ilé yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun ló mú àwọn èèyàn padà lọ síbẹ̀ tó lọ dáná sun. Àwọn uniform wọ́n dúró báyìí ni tí wọ́n dẹ̀ ń ṣe fídíò báwọn ṣe ń sun gbogbo àwọn inú ilé bambú wọ̀nyẹn tí wọ́n kọ́ sínú gbó. Ẹ tún dìyẹn náà mú another point kan tún nìyẹn. Ṣèyí wá bọ́ síta, Ṣèyí ní láti máa sọ wípé àwọn ò fààyè gba gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n Ṣèyí ò sọ̀rọ̀ nípa pé àwọn ọmọ wọ̀nyí bó ṣe ṣẹlẹ̀ lélẹ̀ tó fi kó wọn. This man did not say anything, not until ìgbà tó release àwọn ọmọ. Adé pariwo evening bàbá mi ẹ káàbọ̀ sórí ètò, gbogbo yín dádì mọ́mì mi mo kí yín o, ẹ káàbọ̀ sórí ètò, mo rí kọ́mẹ̀ntì gbogbo yín, mo ẹ wò gbogbo yín pátá ni mò ń dánù, ẹ káàbọ̀ ẹ bá máa pín ètò yìí. Ṣèyí Mákindé ò yẹ fẹ́ sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn ìgbà tó máa wá kó àwọn ọmọdé bó ṣe ṣẹlẹ̀ lélẹ̀. Ṣèyí Mákindé ò sọ o, kò ever báyìí. Ẹ̀yin tẹ́ bá rí ibi tí Ṣèyí ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ wá gbẹ́nu sí máìkì ní sìn pé bó ṣe ṣẹlẹ̀ tó fi pa àwọn ọmọ lélẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí kọ́mẹ̀ntì yín, máa yóò sọ nǹkan kan wípé ohun tó ṣe okùnfà ohun tó ṣe wá kó àwọn ọmọ yìí rè. Ṣèyí Mákindé ò sọ anything ju wípé ó gbé ojú kíkorò wá síta, ó wá fi give speech. Ẹ̀yin tí TikTok ẹ bá mi tap ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n máa rí tap ṣí ẹ̀yin ẹ̀ ní dààmú. Ó gbé ojú kíkorò ó gbé wá síta, ó wá fi sọ̀rọ̀ wípé àwọn ò fi àyè gba anybody láti máa sọ wípé àwọn kan ò lè gbé ibì kan, àwọn ò fàyè gba any organization kankan láti máa lọ ṣàṣìlẹ̀ àwọn èèyàn, láti máa lọ ṣọ́ṣà sọ gbogbo rádaràda ọ̀rọ̀ lẹ́nu. Kò ever jókòó kó lẹ́yìn èèyàn. I can see the pains lára ẹ̀yìn abiyamọ. Ìjọ tí ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀ bó ṣe jẹ́ ni Ṣèyí Mákindé ò sọ o. Kábíyèsí o. Tó bá jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ wọ́n á fàyè ẹgbá géèmù òṣèlú ní Nàìjíríà. Both APC, both PDP, both Accord, both Labour Party mẹ́rẹ̀ẹ̀rin àdánwò ni wọ́n wá fàyè ẹgbá géèmù Nàìjíríà. Wọ́n fi ẹgbá bad géèmù ní Nàìjíríà. Especially ní sìta tí ẹ ń lọ 2027 yìí. Tẹ́ bá ń gbọ́ pé the game ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí. Tó máa gbá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ géèmù yẹn ní báyìí. Ṣèyí ò sọ anything ju wípé kíní kan ṣe kíní kan. Nígbà tí VDM tún wá gbéra tí wọ́n lọ ṣe protest ní ìlú Ìbàdàn, Ṣèyí Mákindé fún VDM ní 2 weeks. Ìyẹn wọ́n sọ fún pa àwọn ọmọ yóò gbọ́dọ̀ dàbí àwọn ọmọ Chibos girls o. Ó ní wọn ò lè dàbẹ̀ because ìlú Ìbàdàn ló ń pe bí the video is here I can replay it fún yín kẹ́ gbọ́ o. Ẹ jẹ́ sáré play yẹn fún wa náà ká sáré ṣe kíni ká sáré di point yẹn náà mú. Ibi tá à ń lọ́pọ̀ díẹ̀ lẹ́ni enílẹ̀ ní jẹ́ ní abẹ lọ́wẹ̀. Ohun dàbá má dà mí láàmú má gbà wá lásìkò. Mo ń bọ̀ ẹ fún mi ní few minutes nísìnyí má bá yín gbé wá àjọgbọ́. Yà ohun rèé. Ó yá à ń gbọ́. Let's move this. Òun ló ń sọ̀rọ̀ yìí o. Ẹ máa gbọ́ mo gbogbo bíbá yín sì tó ti sọ̀rọ̀ nígbà tó àwọn VDM lọ ṣe protest tó jáde sí ẹ bá mi máa ṣe bá mi máa tẹ love like. Kò ever sọ̀rọ̀ wípé ìjọ tó máa wá kó àwọn ọmọdé nǹkan báyìí òun ló ṣẹlẹ̀. So ẹ̀yin tẹ́ bá mọ irú bá ṣe lè ṣe ẹ jọ̀ọ́ àbí ẹ̀yin èèyàn kẹ́ lè mọ̀ wípé ibi báyìí ni iṣẹ́ yẹn ti wá. Kò sọ o, ó kàn láwọn àṣùọ̀ wọn wípé
kò ní dàbí ti àwọn ọmọ Chibok girls ẹ máa gbọ́ o ká wá continue ká tẹ̀síwájú. Humanly possible to bring our children back. Oyo State is not Chibok. Let's move this. We will do everything humanly possible to bring our children back. Ẹ̀sìnkàn tó sọ, ó ní Ọ̀yọ́ State kò lè dàbí Chibok. Àwọn dẹ̀ máa make sure wípé gbogbo nǹkan tó bá possible àwọn máa fi ká àwọn ọmọ padà. Kò ever sọ fún anybody o. Wípé ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bó ṣe ń lọ, bó ṣe jẹ́ lélẹ̀. Gbogbo bí pressure àwọn abiyamọ ṣe pọ̀ tó lórí social media. Ṣèyí Mákindé ò sọ bó ṣe ṣẹlẹ̀ o. Gbogbo wa dẹ̀ bọ́ síta wá ń pariwo. Kò sọ reason tó fi wá ká àwọn ọmọ. Kò sọ ohun tó ṣẹlẹ̀ tó fi wá kó wọn. Not until ìgbà tó release àwọn ọmọ ń sìn ló gbẹnu sí mic. Ó wá promise VDM wípé àwọn ọmọ yẹn ò ní pẹ́ dé mọ́. VDM fún ní 2 weeks wípé káwọn ọmọ yẹn fi dé. Ìgbà tó dẹ̀ ti mọ̀ wípé VDM kò ń gbọ́ kì í gbà ní àkọ́dá kan tún ní generation y tó ń ṣiṣẹ́ ribiribi tó ń tù dí àwọn ẹni bí. Ó wá rí pé 2 weeks yẹn ti fẹ́ pé ó wá rányàn sí VDM wípé àwọn ti lọ sọ ransom wọn ò release àwọn ọmọ. Ẹ̀yin èèyàn ẹ máa dé o kẹ́ lè mọ̀ wípé you fàyè ẹlẹ̀ fún Nigerian government tí máa fi ẹ gba game. Ó láwọn ti lọ sọ ransom. Ta lẹ lọ sọ ransom fún? Àṣírí tú ló ní pẹrẹwu. Ẹ̀yin èèyàn ibi tá lọ lórí train ní máa pọ̀ gan. Ta ni governor Ṣèyí Mákindé sọ ransom fún? Ibo ni wọ́n gbé ransom yẹn lọ? Èló ni wọ́n sọ ní ransom? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló fẹ́nu ara ẹ̀ sọ wípé àwọn ò lè negotiate pẹ̀lú bandit. Ṣùgbọ́n nígbà tí VDM tí wọ́n gbéjà lọ síbẹ̀ tó gbé protest lọ, ó wá padà wá sọ fún àwọn yẹn after 2 weeks. VDM wà láyé kò tí kú ó pariwo síta ò VDM jẹ́ kí etí tó gbọ́ àlọ kó gbọ́ àbọ̀. Orí yìí ti burú. VDM wà láyé o, Ọlọ́run ò ní fi kú pa o. Nígbà tó rán ní sí VDM wípé àwọn ti lọ sọ ransom o ṣùgbọ́n wọn ò release àwọn ọmọ yẹn. VDM wá sórí social media. Ó wá pariwo fún gbogbo èèyàn pé tó ẹ̀yin tẹ́ níwà àgbàtà lọ ṣe protest ní Ìbàdàn. Tí governor dẹ̀ promise wa pé 2 weeks àwọn ọmọ yóò máa wá solution sí wọn. Tí àwọn náà dẹ̀ sọ pé fún wọn lọ́sẹ̀ méjì. Wọ́n ti reach out sí wọn ọ̀sẹ̀ méjì ti pé o, wọ́n láwọn ti sọ ransom. Fídíò wà o, fídíò ló ṣe o. Millions of people ló wo. Àwọn tó wo fídíò yẹn they are more than 5 million o. Eléyìí ò ń ṣọ̀rọ̀ irọ́ o, ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí ilẹ̀ rí o. Èmi gan gbé wá sórí Facebook YouTube mi. A lot of bloggers ni wọ́n gbé káàkiri. Lọ́dọ̀ ti VDM fúnra rẹ̀ àwọn tó wò ní ọ̀dọ̀ títí ẹnìkan they are close to tí bá ṣe mistake wọ́n máa wọ́ bí 2.5 million lọ́dọ̀ tiẹ̀. So kò sí ọ̀rọ̀ irọ́ ń bẹ̀, kò sí ọ̀rọ̀ lọ wá lọ́yà wáyé olórí burúkú olè ajájọba. N tẹ́ ẹ sọ tarí lórí social media tẹ́ ẹ sọ síta là ń bá yín analyse. You talk, I analyse. Sáwá ni ẹni tó gbé ransom yẹn lọ fún. Ibo ló lọ drop ransom sí. Àwọn wo ló gbà lọ́wọ́ wọn níbi tó lọ gbé sí. Èló ni wọ́n gbé lọ, èló ni governor Ṣèyí Mákindé lọ gbé lọ fún bandit fún owó ransom tí ò fi láwọn ọmọ yẹn gbà. Ẹ dìbẹ̀ yẹn náà mú. Bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdé ọmọ Àbíbátú Mọ́gájì wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ wá gbọ́ bí wọ́n ṣe mú àwọn people yìí. Bí wọ́n ṣe gba àwọn ọmọ wálé gbogbo ẹ̀lẹ́ máa gbẹ́kùnrẹ́rẹ́ látọ̀dọ̀ títí President Bọ́lá Ahmed Tinubu náà. Tí mo dẹ̀ ṣe máa padà sọ́dọ̀ títí wọn náà. Ní èyí tó túmọ̀ sí wípé nígbà tí a jubilate lánàá wípé wọ́n ti kó àwọn ọmọ yẹn sílẹ̀, Ṣèyí Mákindé fò bọ́ síta. Ó wá give a speech. Ibi tá à ń lọ lórí ti ẹ̀ nìyẹn o. Gẹ́rẹ́ tó gbọ́ wípé wọ́n ti gba àwọn ọmọ yẹn sílẹ̀. Ṣèyí Mákindé kò sòótọ́ fún wa. Ibo ló ká àwọn ọmọ yẹn sí látijọ́ yìí? Bó ló ṣe jẹ́? Kò ìbéèrè ni o. Ajax ni o. Jẹ́ fi àlẹ́jì sí. Gẹ́gẹ́ tí gọ́fúnà Ṣèyí Mákindé gbọ́ wípé wọ́n ti gba àwọn ọmọ yẹn sílẹ̀ pé President Bọ́lá Ahmed Tinubu ti gbà wọ́n sílẹ̀. Ṣèyí Mákindé bọ́ sórí social media wá gbọ́ ohun tó sọ. Ṣèyí o, Ṣèyí Mákindé. Ẹ jà gbọ́ ohun tó sọ. Ó yá, gbóhùn sókè. For 7 years, we didn't witness anything like this in Oyo State. I declared for... Ṣẹ́gbọ́n tí gọ́vùnà Ṣèyí Mákindé sọ yóò lóye onílàkàyè.
èèyàn kan ní Ṣèyí is the kidnapper Ọlámídé lórí TikTok gbogbo wa la máa gbọ́n wà láìtàláì gbogbo wa níye wa máa ṣì ní ìkórí tata dé ẹni tí ìyẹ bá wa tí ó bá pọ̀ tí ìyẹ ò ṣí ẹ ṣáàdì bí ilé fún pé èèyàn bẹ́ẹ̀ yẹn ti kú gbọ́ mi èèyàn tó bá sọ wípé níbi tọ́gọ̀ Nàìjíríà dé dúró lọ́jọ́ tòní ẹ jẹ́ máa rí kọ́mẹ́ǹtì titi yín náà Facebook YouTube o ẹ bá mi share o ẹni bá níbi tí Nàìjíríà dé lọ́jọ́ tòní iye òun ò tí ì ṣí ẹni yóò sí láyé mọ́ ghost ni Ṣèyí Mákindé ní 7 years rèé tóun ti wà lórí àléfà irú nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ rí lọ́yọ̀ state gbọ́ ó ní kò ṣẹlẹ̀ rí ní Ọ̀yọ́ state bandit ò dà wọ́n láàmú Ṣèyí are you kidding me or what Lady K má ti bẹ̀rẹ̀ fẹ̀ ẹjẹ́ a máa gbọ́rọ̀ gidi lọ mo ti fẹ́ bẹ̀rẹ̀ fẹ̀ nìyẹn ọ̀rọ̀ ẹ̀fẹ̀ dẹ̀ kọ́ lélẹ̀ serious issue ló wà lẹ̀ mo ti lẹ́ni tó bá ní aporó ẹ̀rín rínrín ẹ fún mi kí má máa rẹ́rìn jù lórí social media ẹ fún mi láporó ẹ̀rín náà ni òun náà ní ìṣerílẹ̀ ọkọ gbé ẹ̀rín ni bọ́kọ ń bínú ẹ̀rín ni bọ́kọ fẹ́ dóbò ẹ̀rín ni bó fẹ́ jẹun ẹ̀rín ni bó fẹ́ wọṣọ ẹ̀rín ni báwa ni ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa láìkè èèyàn kó lè láìkè èèyàn òmùgbà tó kọ́ ń ronú òmùgbà tó lówó lọ́wọ́ òmùgbà tó kó ẹ̀ lè wọ́ṣà máa fẹ́ yín àdánwò ni o Ọlọ́run ṣàánú ayé mi ó yá Ṣèyí à ń gbọ́ yín sà ẹgbẹ́ òsókè sà. For the presidency of Nigeria at 4 o'clock. Your family, they're supposed to arrest this governor. Ẹ̀yin èèyàn ṣe é gbọ́. Gẹ́gẹ́ tí wọ́n release àwọn ọmọ yẹn lánàá ní governor Ṣèyí Mákindé ṣe fídíò yìí. Gẹ́gẹ́ tí ẹ ti gbọ́n kankan o, àṣìmẹ́yẹ bọ̀ lápò ẹ gbọ́ o. Gẹ́gẹ́ tí wọ́n fi àwọn ọmọ yẹn sílẹ̀ lánàá ní governor Ṣèyí Mákindé release fídíò yìí. Ìgbóná ọ̀gá ló fi jòkó sí sitting room ẹ̀ tó sáré bí yábì kan dẹ̀ ló jòkó sí ó sáré gbé microphone ní ló sáré bẹ̀rẹ̀ sí ní jábọ́. Kéèyàn ní 7 years ilé òṣẹlẹ̀ rí ní odidi Ọ̀yọ́ state. Ẹ̀yin tí ẹ wò mí ṣé ẹ mọye kidnap tó ti kidnap ní Ọ̀yọ́ state láàrin 7 years. Ẹ̀yin tí ẹ wò mí kí ló ṣẹlẹ̀ sí alájà tó nílé epo tí wọ́n pa ní Ìbàràpá? Kí ló ṣẹlẹ̀ sí ilé kábíyèsí aṣígọ̀gọ́ òfìgọ̀gọ́ because èmi débẹ̀ pẹ̀lú kámẹ́rà tí mo lọ ṣe live. Kí ló ṣẹlẹ̀ sí palace kábíyèsí yẹn ní 2021? Because Ṣèyí ń jẹ́ kó yé wọ́n sìn kẹ́ máa wo géèmù tí Ṣèyí ń gbá. Ẹ̀yin èèyàn eléyìí ṣọ́wọ́ pé Lady K tẹ̀lé APC bí bá sì wù tẹ́ni mo tẹ̀lé APC mo ṣì ń bọ̀ wá sórí APC náà àgò pín kárí léni ni. Ní 2021 àwọn kidnapper terrorists apààyàn wọ̀nyí wọ́n lọ pa wọ́n ní ìpakúpa ní Ìgangan yes or no? Ẹ wá wo bí Ṣèyí ṣe wá wọ́pù ìjọba APC ẹ máa gbọ́ bí tó tẹ̀ tún ṣe ń bọ̀rọ̀ lọ. Wọ́n lọ pa wọ́n ní ìpakúpa ní Ìgangan Ìbàràpá wọ́n sun ilé kábíyèsí aṣígọ̀gọ́ òfìgọ̀gọ́ mo sì ní fídíò yẹn because mo lọ síbẹ̀ tí mo ṣe live program bẹ́ẹ̀ ta lọ interview kábíyèsí Ṣèyí dẹ̀ sọ fún wa ní àná wípé irú àwọn nǹkan burúkú báyìí kò ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state rí látọdún 7 tóun ti jẹ gọ́fúnà. Nínú ìrìn àjò wípé àwọn pípò yìí ń pa àwọn èèyàn ní Ọ̀yọ́ state yìí èèyàn tó ní ọmọ iye owó kan ṣoṣo wọ́n dáná sun ọmọ máa yẹn ni ó wà lórí Google newspaper gbé báyìí tí bàbá yẹn gbọ́ ọmọ yẹn dání ọmọ àfi arúgbó ara bí táwọn Boko Haram dáná sun. Lórí wípé wọ́n pa àwọn èèyàn kí ló ṣẹlẹ̀ sí Dr. Aborode? Kí ló ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ tó fi jẹ́ pé ọmọ Adéyẹmọ sọ wípé ẹ má pa àwọn èèyàn wa mọ́ ẹ má terrorize àwọn èèyàn mọ́ àwọn pípù yìí àwọn náà ni wọn ò jẹ́ kó lóko lè lọ sóko àwọn ló ba àkókò jẹ́ àwọn ni wọ́n fi màálùú ni wọ́n fi bójú fi ṣe ìkà ní ìlú Ọ̀yọ́ state. Ṣèyí Mákindé dẹ̀ sọ pé nǹkan burúkú ṣẹlẹ̀ lọ́yọ́ látọdún 7 tóun ti jẹ wípé ìjọ tóun declare ara òun as president wípé òun fẹ́ lọ fún president of Nigeria. Ẹ má gbọ́ gbogbo ẹ̀ látẹnu ẹ̀ bọ̀ tí kò tó yẹ ká kí tó play ẹ̀ jẹ́ kémi sọ fún yín Ṣèyí jẹ́ kó yé èmi àti yín wípé aago 4 ìrọ̀lẹ́ lòun wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun fẹ́ jẹ president níwọ̀n tèmi tí mo kò fẹ́ ṣe president láti 2020 abolóbùkún ni ẹ́ abolóṣì ni ẹ́ o má jẹ wọn ẹ lépè ibi tínú ẹ bí mi dé ó gbọ́ mọ ránṣẹ́ ṣó ibi tọmọlúàbí gbogbo àwọn èèyàn tó ń kọ́ sí comment section fún mi ní TikTok pé kí n lọ máa wá wú lọ́ọ̀yà mi sílẹ̀ lọ́ọ̀yà kan lọ́ọ̀yà ni àbí kẹ́mi gan kí n sùn Ṣèyí Mákindé kí ni mo wá ṣe ní ìlú Ọ̀yọ́ tí Ṣèyí Mákindé fi jẹ́ kó gbé mi lọ sí Àbújá lọ ṣẹ̀wọ̀n 4 months kì í ṣe àwọn tó wá dáná sun ni mo wá interview the interview is on social media ṣé kì í ṣe àwọn ni mo wá interview ni ṣé mi ò dé palace ọba aṣígọ̀gọ́ tìlú Ìgangan ni èmi Démọ́lá
Awíkókó, Táíwò, ṣé mi ò débẹ̀? Kí ni mo lọ ṣe bẹ́ẹ̀? Àwọn wo ló sunlé kábíyèsí yẹn? Àwọn wo ló pa àwọn èèyàn nílùú yẹn lọ́dún náà lọ́hùn? Àwọn wo ló kidnap àwọn èèyàn nílùú yẹn lọ́dún náà lọ́hùn? Because ó sọ fún wa nísìnyí pé irú nǹkan burúkú bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ rí nílùú Ọ̀yọ́ láti 7 years tóun ti jẹ. Kí ló dé tó rán mi lẹ́wọ̀n? Àbólúbúkú lẹ́yìn tẹ́ ń kọ́mẹ́ǹtì bẹ̀yìn. Ẹ má jẹ́ ń bínú. Ẹ wá jẹ́ kí wọ́n máa ṣe tọmọlúàbí lọ. Ẹ rò pé mo lè fọ́ fún anything that has to do with Nigerian government money. Even kí n má sí ní Canada, kí n tó dé Canada tí mo ṣì wà Nàìjíríà gan, ṣé mi ò tatọ́ sólórí burúkú wọn lọ́rùn ni? Ṣé mi ò tatọ́ ni? Olóbùkún kan tún ti wá tọrọ 2.5 olóṣì. Àbí mo máa wò apọmọjẹ. Because ibi tí ọpọlọ yìí tó kúrú dé, ẹ máa ní àtọrọ wà lóyìn bọ́ lọ́ṣẹ̀ ṣàlẹ̀ fìtìfìtì. Abẹ́ ṣe èrè. Ẹ wo jẹ́ ẹni tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀. Èmi. Ẹ gọ̀. Bàbá yín kúrú, bàbá yín ga. Lọ́yà kọ́. Lọ́yà ni. Àtọrọ jẹ́ olè. Wo báwọn èèyàn ṣe ń fún ẹ lépè. Ìwọ òpònú tó tọrọ 2.5 ní comment section bẹ́ẹ̀ yẹn. Wo bí àwọn obìnrin ẹgbẹ́ ṣe ń fún ẹ lépè orí páyé ti bàjẹ́. Alápá máa ṣiṣẹ́ olè. Irú yín ló máa ń padà yọ ilé ọmọ yín lọ fi ṣòwò owó gbẹ̀yìn. Wo àsìkò election la wà yìí. Àwọn tó nídìí àgọ́ ara obìnrin wọ́n nídìí ẹ̀ Nàìjíríà tó máa fi renew power. Lọ bá wọn, wọ́n á fún ẹ lówó, wọ́n á pa ẹ sáyé ò ní kúlẹ̀ kan náà. Wọ́n náà ni wàá náwó tó bá gbà lọ́wọ́ wọn. Wọ́n á fún ẹ lówó gidi. Ọ̀dẹ̀ àtọwọ́ owó kiri orí TikTok. Ẹ bá tap, ẹ bá mi share. Ṣèyí Mákindé wá sọ fún wa wípé láti 7 years irú nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ rí ní Ọ̀yọ́ state. Àwọn people yóò fara nìyàn ní Ọ̀yọ́ state. Àwọn people yóò kóyàn sí wàhálà lọ́yọ́ state. Ìlú Ọ̀yọ́ state wà peaceful, kò sí wàhálà Boko Haram ní Ọ̀yọ́ state. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí, ẹ̀yin màmá bàbá, mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín. Ṣé lóòótọ́ ni? Ṣé tòótọ́ ni wípé àlàáfíà nílùú Ọ̀yọ́ wà láti 7 years? Ṣèyí Mákindé ní pé òun wá declare ní aago 4 ìrọ̀lẹ́ wípé òun máa lọ fún president of Nigeria. Ìjọ́ kejì ni wọ́n wá kó àwọn ọmọ láago 9 àárọ̀. Ẹjẹ́ àjọ sáré gbọ́ lẹ́nu ẹ̀. Àwọn wo ló wá ká àwọn ọmọ? Àwọn opponent ẹ ló sọ fún wa yẹn. So ó mọ̀ pé àwọn opponent ẹ ló kó àwọn ọmọ láti jọ́ yìí. Ó mọ̀ wípé tó gbọ́ sọ pé ó fẹ́ ṣe president má dojú òní tì yín. Ní wọ́wọ́ tí ipa yóò ní ká yín, agara ò ní dá yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàánú fún àwọn aláìní, ọ̀run á máa bá mi bu omi irinṣẹ́ yín. God bless you, mommy. Thank you so much for your support. Gbọ́. So ó mọ̀ wípé torí pé ó declare wípé ó fẹ́ lọ fún president of Nigeria ni wọ́n ṣe wá kó àwọn ọmọ. Ó dẹ̀ sọ fún wa láti jọ́ yìí. A dẹ̀ ń sunkún, à ń pariwo láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, èpè tó lé lépè. Ó jẹ́ ká mọ ibi tó yẹ ká kọjú èpè wa sí. Ṣèyí Mákindé. Why tó jẹ́ wípé ẹsẹ̀kẹsẹ̀ tó wá release àwọn ọmọ yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa. That is wípé ó jẹ́ kó yé wa wípé àwọn tó gba àwọn ọmọ yẹn sílẹ̀, àwọn gangan ló kó wọn nìyẹn o. I bless you Nigeria, my country, gàgà dìdì. Tó bá fàyè lẹ̀ fún Nàìjíríà, Nàìjíríà máa finish ẹ̀. That is why. Ó gbọ́ Bíbélì ni, ó ní dídákẹ́ mi kì yóò dákẹ́. Ó gbọ́, ó ní mi ò ní dákẹ́. Tí máa fi rí tèmi ṣe. Mi ò ní dákẹ́ tí wọ́n mi á fi bọ́ lóko ẹrú lọ́wọ́ ìjọba Nàìjíríà. Ìkà làwọn pípù yìí, 419 gidi ni wọ́n. Ṣèyí Mákindé mọ̀ wípé òun declare ara òun as president of, òun fẹ́ lọ fún president of Nigeria. Òun fẹ́ lọ fún president of Nigeria. Òun declare pé yes o, èmi o, engineer Olúṣèyí o, Mákindé o, mo fẹ́ lọ fún next president of Nigeria. Ó declare ara ẹ̀ ní aago 4 ìrọ̀lẹ́. Ó dẹ̀ lọ kó àwọn ọmọ láago 9 àárọ̀ ọjọ́ kejì. Àwọn tó dẹ̀ lọ kó àwọn ọmọ náà lọ tún kó àwọn ọmọ padà wá. Ẹ gbà mí, wàhálà ti wà o. Wàhálà ti wà o. Ṣẹ́yìn tó dùn èmi jù lọ́wọ́ ni pé so Gọ́vùnà Ṣèyí Mákindé mọ báwọn ọmọ yẹn ṣe rìn. Ó mọ̀ pé dídìclare tóun declare làwọn ọmọ fi rìn ní ò dẹ̀ sọ fún wa láti dọ̀. Ló dẹ̀ ń pagó oríṣiríṣi fún wa. Ló ní wọ́n fẹ́ gba ránsọ́ọ̀mù, wọ́n fẹ́ gba mọ́tò, wọ́n fẹ́ gbowó, ó tún yá, ó tún láwọn gbowó lọ́wọ́ ọ̀kọ́ àwọn ọmọ sílẹ̀. Ṣèyí tó ẹjẹ́ agbọ́rọ̀ látẹnu Ṣèyí kó má dàgbé Lédìkè ló sọ fún ara ẹ̀ ló sọ. Ẹjẹ́ agbọ́. I declared for 7 years. We didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock, and by 9 a.m. the following morning, the children were abducted. We're still feeling through. For 7 years,
ẹ̀yin màmá bàbá ẹgbọ́n tí gọ́vnà Olúṣèyí ẹnjìníà Olúṣèyí Mákindé sọ kí ló dé tí ẹnjìníà Olúṣèyí Mákindé wá sọ wá sínú òkùnkùn látijọ́ irú èmi ń sìn 2020 ni mo ti bá yín pariwo wípé tí Ṣèyí bá ti kúrò lórí àga gọ́vnà o ó fẹ́ lọ fún president mo pariwo ẹ̀ dáadáa but a lot of people gbà mí gbọ́ nísìn mi ò wá mọ̀ pé ó ti padà bọ́ síta àbí ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ̀yin mélòó lẹ mọ̀ wípé Ṣèyí ó bọ́ síta tó wá ṣe prógrámù wípé tó ẹ̀yin èèyàn mo fẹ́ lọ fún next president of Nigeria ní dédé agogo 4 ìrọ̀lẹ́ ọkọ̀ àwọn ọmọ yẹn ní May 12 am I right kí ni déètì ìjọ tó kọ àwọn ọmọ yẹn náà May 12 ló dà pé mo gbọ́ pọ́kọ́ àwọn ọmọ yẹn dàtí sì wípé òun bọ́ta ṣe prógrámù ní on the 11 May 11 wípé òun fẹ́ lọ fún president of Nigeria ni àwọn èèyàn ní president bò ti Nigeria yìí náà ni ewu ẹ má pa mí lẹ́rìn ọ̀rọ̀ ẹ̀rín kọ́lọ̀ tó wà lẹ́yìn serious issue kájọ ṣíra wa níyè so ó declare rẹ̀ pé òun fẹ́ lọ fún next president okay on the 15 lọ́kọ́ wọn Ṣèyí declare rẹ̀ ní on the 14 èèyàn mélòó nínú gbogbo èyí tẹ́ ń wò mí lẹ gbọ́ wípé gọ́vnà Ṣèyí Mákindé bọ́ síta o ó wá sọ̀rọ̀ ní May 14 wípé òun lọ fún next president of Nigeria mo fẹ́ rí kọ́mẹ́ntì yín pápápápápá ibi tá a ṣe lọ jìnnà mi ò dẹ̀ fẹ́ ká pẹ́ lórí ètò yìí èèyàn mélòó lórí ní May 14 wípé gọ́vnà Ṣèyí Mákindé ó bọ́ síta ní dédé agogo 4 ìrọ̀lẹ́ according to him ó lóun bọ́ síta ní aago 4 ìrọ̀lẹ́ that will be on the 14 ìyẹn tó bá yẹ bọ́ on the 15 lọ́kọ́ àwọn ọmọ o wípé òun dẹ̀ sọ wípé òun fi gbogbo ẹnu òun sọ wípé fún ìdíje next president of Nigeria òun ẹnjìnìà Olúṣèyí Mákindé òun lọ fún next president of Nigeria ó dẹ̀ wá kó àwọn ọmọ ní on the 15 ní aago 9 àárọ̀ èèyàn mélòó ló gbọ́ èèyàn kan ní hi Mr. Fẹ́mi àwọn ní hi ẹ̀yin gbọ́ ẹ̀yin tó kù nǹkan ẹ̀yin tẹ́ bá kọ ẹ̀kọ́ bá mi táìpù no ẹ jẹ́ rí no màá mọ̀ pé yóò gbọ́ nìyẹn èmi náà gbọ́ mi ò rí fídíò yẹn mi ò rí ó wá jẹ́ bẹ́ẹ̀ nìyẹn nígbà tó mọ̀ wípé àwọn opponent òun ló wá kó àwọn ọmọ nítorí wọn ò fẹ́ kó òun lọ fún president kẹ́yìn èèyàn lè máa sọ wípé no àdá fún yín kẹ́yìn èèyàn lè máa sọ wípé ṣé ìwọ tó fẹ́ lọ fún president ni wọ́n jí àwọn ọmọ kó lọ́dún abẹ́mọ̀ pé nǹkan tó fà nìyẹn wípé tó wípé òun sọ pé òun fẹ́ ṣe president of Nigeria òun ló jẹ́ kó wá kó àwọn ọmọ yẹn ẹ̀yin èèyàn á lè reject òun as a president òun tó jẹ́ kó yé wa nìyẹn o so ó jẹ́ kó yé wa wípé àwọn olóṣèlú party àwọn ni wọ́n kó àwọn ọmọ yẹn àwọn opponent òun tí wọn ò fẹ́ kẹ́yìn èèyàn bílífù wípé òun tó tọ́ láti jẹ president Nàìjíríà àwọn ni wọ́n wá kó àwọn ọmọ nígbà tó wá mọ̀ bẹ́ẹ̀ láti jọ Ìṣèyí Mákindé kí ló dé tó sọ fún wa bàbá ó wá jẹ́ ká máa pariwo kí ló dé tó wá parọ́ oríṣiríṣi fún wa wípé ẹ ti lọ sọ ransom àbí VDM wà láyé VDM ò lè parọ́ kí ló dé tẹ́ ń sọ fún VDM wípé ẹ ti lọ sọ ransom wọn ò kówó lẹ̀ kí ló dé tó ń sọ fún VDM wípé VDM wá o ọ̀rọ̀ ti di gbàgbọ́sí o gbàgbá ti dẹkùn kí kedere bẹ̀ wò o bá mi sọ fún gbogbo àwọn ratel gbogbo yín tẹ́ wá ṣe protest o nítorí mo declare ara mi lọ ṣe kó àwọn ọmọ o mo dẹ̀ sanwó wọn ọ̀pọ̀ àwọn ọmọ yìí sílẹ̀ fún mi o VDM á lè sọ fún àwọn tó máa gbóhùn sáfẹ́fẹ́ báyìí wípé tó máì ti lọ sanwó àwọn bọ́nẹ̀tì ẹ̀ ló kó àwọn ọmọ o wọn ò sì fọmọ sílẹ̀ wáì tí gọ́fúnà Ṣèyí Mákindé ò ṣe bẹ́ẹ̀ fún wa Ṣèyí Mákindé wo kí ló máa ń pe ẹranko burúkú tó máa ń ra ṣe jẹjẹjẹjẹjẹjẹjẹ kí ló máa ń pe orúkọ ẹranko yẹn náà ẹranko burúkú yẹn òun ni Ṣèyí Mákindé Ṣèyí Mákindé ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe sọ Fáyọ̀ṣe yá ọ̀rọ̀ tó sọ òótọ́ ni wípé Ṣèyí Mákindé wá fi àwọn ọmọ yẹn gbá géèmù ni géèmù wá yíwọ́ ẹ wo ìgbà tí wọ́n kó àwọn ọmọ yẹn Peter Obi amágbàgbé pé PDP ni o ìyẹn tẹ̀ sákiri pátì tiẹ̀ ní no bus stop ó bọ́ síta ó ní APC ò lè ṣe Ṣèyí bọ́ síta ó níjọba APC àwọn èèyàn burúkú gbogbo àwọn pátì wọ̀nyẹn wọ́n bọ́ síta wọ́n kéyìn lé APC nígbà tó máa kó àwọn ọmọ Chibok girl ṣé APC ló wà lórí oyè ṣebí PDP ní Goodluck yes or no PDP ní Goodluck nígbà tó máa kó àwọn ọmọ Chibok girls táàrí wọn pé dèdè lé ní PDP ní wọn kí ló dé táwọn pípù yìí ń wúwa ìkà ìwà burúkú fún wa ní ilẹ̀ Yorùbá sí ẹ̀yin kó dẹ̀ ṣe kí ni tẹ̀ ṣe fọ́lọ́ àwọn pípù yìí wípé èèyàn ni wọ́n á sọ fún yín pé Nigeria can never work for good
they will continue to use people's life láti máa fi gbá game. Wọ́n continue ní thank you sir. Wọ́n continue láti máa fi life ẹ̀mí àwọn èèyàn gbá game òṣèlú fúnra wọn. Tó túmọ̀ sí wípé Ṣèyí mọ ibi táwọn ọmọ yìí wà. APC mọ ibi táwọn ọmọ yìí wà. Àwọn méjèèjì ló lè. Màá ṣàlàyé ìdí tí mo ṣe sọ wípé APC náà mọ ibi tó wà. Ẹ fi ti ara yín gbọ́. Èmi ò ní party mi Odùduwà nation no going back. That is my party. Ẹ gbọ́ Odùduwà nation no going back. Odùduwà nation payọ. Wọ́n fẹ́ mi yàn gba game. Gbogbo àwọn party yẹn wọ́n fẹ́ mi yàn gba game. Ẹni kí ló mú mi sọ bẹ́ẹ̀ wípé PDP APC game wèrè lọ́jọ́ gbá wọ́n jọ mọ ibi táwọn ọmọ yẹn wà ní. Ṣèyí mọ ibi tó wà. Bóyá Ṣèyí ló wá kó wọn pamọ́ àlẹ́jì o I don't know. APC wá wò pé olóburúkú ó mọ̀ pé àjọ ń gbà fúnra wa ni àmọ́ ibi tó wà á lọ kó wọn jáde ńbẹ̀. Wọ́n wá lọ kó wọn jáde Ṣèyí wá wípé olórí burúkú lẹ́yìn people ẹ fẹ́ jáṣẹ́ mi okay èmi náà sọ fún gbogbo ayé pé torí mo ní mo fẹ́ ṣe president àlẹ́jì o mo fà àlẹ́jì sí o mo fi síbẹ̀ yẹn wà àlẹ́jì ìyẹn nìkan mo fà àlẹ́jì sí o ẹ mọ̀ a máa zoom náà ni pé àbí torí báyìí àbí báyìí ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n jọ mọ ibi tọ́mọ wà kí ló mú mi sọ wípé APC náà mọ ibi tọ́mọ wà àwọn àwọn agbẹnusọ kọ́sítọ́mà kan wà lẹ́nu ọ̀nà ń bẹ̀yàn àwọn agbẹnusọ bàbá Bọ́lá Ahmed Tinubu jáde ẹ wá jẹ́ kájọ gbọ́n táwọn náà wá sọ kó ní kálukú yín lè mọ ibi tẹ́ fẹ́ yà sí ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ àwọn APC kẹ́ lè mọ̀ pé àárín ikú lẹ wà ẹ̀yin tẹ́ wà PDP kẹ́ lè mọ̀ pé àárín ikú lẹ wà àwọn olórí both APC PDP apanijayé ni wọ́n á fi yín kọ́ bọ́dì wọ́n á fi yín kọ́ bọ́dì tí ẹ̀ bá wá solution sọ́ra ara yín kẹsẹ́ no to orílẹ̀-èdè yẹn now àwọn agbẹnusọ bàbá Tinubu wá jáde wá ṣàlàyé bó ṣe gbà wọn ọmọ sílẹ̀ fún wa gbogbo ẹ̀ la máa gbọ́ ṣùgbọ́n kí n tó play ẹjẹ sáyé summarize òótọ́ sọ ń bẹ̀ fún yín ẹ lè farabalẹ̀ listing please let me to double tap ẹ bá mi double tap lórí TikTok please help me to double tap ẹ bá double tap God bless you Prince Afọláyan God bless you wọ́n ní ẹ bá wa double tap ẹ jọ ẹ wá jẹ́ kí n sọ táwọn APC fún yín ò bọ́ ṣe gbà wọn mọ́ àwọn APC ọ́ làwọn ò ní negotiate àwọn máa gbà wọn mọ́ yẹn síta Nigerians àwọn APC mọ bí táwọn fámílì àwọn terrorists wà Nàìjíríà ẹ máa gbọ́ látẹnu wọn o lórí TVC lọ ti sọ o bẹ́ẹ̀ náà dẹ̀ ni màá ti máa play ẹ̀ fún yín tẹ́ ẹ mọ̀ gbọ́ wọ́n mọ ibi tí àwọn ọmọ yẹn wà àwọn ẹbí àwọn tó ń terrorize Nàìjíríà wà wọn ò dẹ̀ stop wọn látara wípé gbogbo bó ṣe ń terrorize àwọn èèyàn Nàìjíríà wọ́n fi ń gbá political game ẹ gbọ́ èèyàn kan wà lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù mi ó sì dúró síbẹ̀ látẹ̀kọ̀ wọ́n jọ ṣe kí ni wọ́n jọ ń gbá political game ni nígbà tí wọ́n gba àwọn ọmọdé àwọn agbẹnusọ gba orí TV lọ wọ́n lọ ṣàlàyé bó ṣe jẹ́ àwọn àbí wọ́n pé báwo lẹ ṣiṣẹ́ tẹ́ fi gba àwọn ọmọdé yìí mi ò gbọ́rú ẹ̀gì láyé mi wọ́n nígbà tí wọ́n ti kọ́kọ́ pa tíṣà kọ́ lọ bá wa fọ̀hún kẹ́mà yẹn táwọn ti rí fídíò ẹ̀ àwọn wá bẹ̀rẹ̀ sí ní lọ Abdul how many yam do you need? You can open the next box. There is another box down. Woo! You need bread too. How many bread? Emma Bino, Agent Tiger. How many bread so that I will know the type of bag I will give you? A week? Yeah, it's fresh bread. I just received it yesterday. Yesterday? Yes, so it can use 2 weeks. This is Monday? Yeah. Monday? Yes, and it will look fresh. And then outside or outside? The both. Oh, you have both? Yeah. Okay. I need to yeah. Then one side. Emma Bino. That's one. Open the box very well. Oh, okay. Just drop your phone on there. Okay. Emma Bino, ẹ bá mi máa tap. 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 Ẹni ìdábà ti fẹ́rẹ̀ máa bọ̀ wá sí Lady K Africa store, gbogbo lówó store. Ẹni pé program la. Let me help you to pick. Okay. It's okay? Yeah. Yeah, that's chicken fish. No, I bought this one. Okay.
Pot of beans. That's all. Milk. Milk. Yeah. See. So that you will not work twice. Hold on, let me off my camera so that people will not see you. Hey. Emma Bruno. Open it, open it. It's because I opened the outside door. I don't want flight to go in there. That's why I shut the door. Ẹ jẹ́ ká máa bá program náà ẹni yẹn ti wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀dàgbẹ́. Ẹ já tẹ̀síwájú nínú iṣẹ́ ìyìn rere mo gbọ́ ìpè Ọlọ́run mi. Mo gbọ́ ìpè wípé kẹ́mi gbẹ́kẹ̀lé Olúwa nínú iṣẹ́ Nàìjíríà o mo gbọ́ ìpè Ọlọ́run mi. Mo gbọ́ ìpè Ọlọ́run mi. Mo gbọ́ ìpè Ọlọ́run mi. Mo gbọ́ ìpè wípé kẹ́mi gbẹ́kẹ̀lé Olúwa nínú iṣẹ́ Ṣèyí Mákindé o mo gbọ́ ìpè Ọlọ́run mi. Now ìtàn sọ̀lọ̀. Maybe I won't next week. Maybe I'll come back next week. Okay. If I don't buy it, just come out. Anything you want to buy, you can just try to list it down so that you won't forget when you Forget. get it. No, I won't forget. I'm just thinking of like what I don't need now. There's no time. Ẹ má bínú o, I'll just come back next week. I don't know. ìfẹ́ kẹ́ni ẹ ṣe lórí Okay. live program. So, So that is 27. Hold on. I'm on live program. It's okay. It's okay for me, but for you, so that people will not be saying. Kí ló ṣẹlẹ̀? Huh? Hello? Yeah? Mo ń dẹ lóhùn. Hello ọmọ. Ẹ jọ̀ọ́ má bínú. Ẹ jẹ́ ń dọ́mọ mi lóhùn. Hello ọmọ. Dá mi lóhùn. Sọ pé tó fẹ́ sọ mọ́ ń gbọ́ náà. Tó bá lọ́wọ́ sọ kó kúrò lórí aago fún mi. Ṣé wọ́n díẹ̀ lẹ́nu mú kó má sọ̀rọ̀ ni? Ah, Jésù o. O ò tó bẹ́ẹ̀. Èmi náà mọ̀ kó fẹ́ lọ gbá basketball ni. O ò tó bẹ́ẹ̀ kó lọ. Tó bá ti lè sọ̀rọ̀ tó ń dákẹ́ ó fẹ́ lọ gbá basketball yẹn. Ẹ wá máa bá àti sọ̀rọ̀ fún mi. Ó ti wọ̀ pé ìyá yẹn máa ranjú, ìyá àjẹ́, ó máa ranjú. Ẹ bá mi tap, ẹ bá mi share. Now, ẹ jẹ́ continue. Ẹ má bínú. Àwọn agbẹnusọ, wọ́n wá ń ṣe àlàyé fún wa bí àwọn ṣe gba àwọn ọmọ yẹn sílẹ̀. Ẹ bí wípé báwo ló ṣe gbà wọ́n, gbogbo ẹ̀ máa play ẹ̀ máa gbọ́ o, kẹ́kọ̀ọ́ lè máa wọ́n bí tẹ́ máa listen sí ni o. Wọ́n nígbà táwọn ti rí fídíò Mr. Michael tó gé lórí. Àwọn wá kíìpù fídíò yẹn, Nàìjíríà ti lọ o. Àwọn wá bẹ̀rẹ̀ sí ní lọ sí ilé àwọn tó jẹ́ alátìlẹyìn fún àwọn Boko Haram kidnapper. That is to say, Nigerian government, ẹ mọ bí táwọn family wọn wà nù Nàìjíríà. Ẹ mọ àwọn tó jẹ́ alátìlẹyìn fún wọn. Ẹ mọ àwọn tó sponsor wọn. Ẹ̀ẹ́dẹ̀ kó gbogbo wọn. Kẹ jẹ wọ́n run. Kílùú lálàáfíà. Wọ́n láwọn wá bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò àwọn ẹbí wọn. Ẹ máa gbọ́ látẹnu wọn o. Eléyìí ò ṣe propaganda o, kì í ṣàròsọ o. Kẹ́ lè mọ̀ pé Nàìjíríà ti tán. Ṣé yẹn lẹ fẹ́ sinmi lé APC àbí yẹn lẹ fẹ́ sinmi lé PDP? Kò sí pátì tẹ́ bá sinmi lé nínú Nàìjíríà yẹn. Ìwà Nàìjíríà náà ló máa wù fún yín. Bàbá Tinubu ò níkà. Bàbá Tinubu ò gbéṣùmí. Ohun tó bálẹ̀ Nàìjíríà ni wọ́n ṣe. Dájúdájú. Bá ṣe ń pariwo pé Sunday Igboho mẹ̀sáyà wà tí Sunday Igboho bá jẹ president Nàìjíríà lẹ́yìn. Wàláhì bàbá ò ní wọn ò ní ṣe bá ṣe ń ṣe ìmọ̀. Wọ́n máa change. Lẹ́mọ̀ fi mọ̀ wípé àfi kí ìlú yẹn pín kó ní kálukú lọ́rùn ẹ̀. Gbogbo ohun tó ti bàjẹ́ nínú ìlú yẹn kó tún ṣe. Ẹ ń gbọ́ mi ṣá? Ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ́ǹtì yín o, love like yín o. Wọ́n ní ìgbà tó ti pa máa yẹn, àwọn wá mú fídíò máa yẹn. Àwọn wá lọ sí ilé àwọn ẹbí àwọn tó jẹ́ alátìlẹyìn. That statement alone. Ó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà tu wípé so àwọn tó ń kidnap àwọn èèyàn, tó ń pa àwọn èèyàn,
àwọn ẹbí títí wọ́n gbé ìgbé ayé àlàáfíà nínú Nàìjíríà, àwọn alátìlẹyìn títí wọ́n gbé ìgbé ayé àlàáfíà nínú Nàìjíríà, ẹ dẹ̀ fi wọ́n sílẹ̀. Wọ́n láwọn wá ṣe fídíò gbogbo àwọn ẹbí wọn, àwọn ṣe fídíò àwọn ìyàwó wọn, àwọn ṣe fídíò àwọn ọmọ wọn, àwọn wá sẹ́ǹdì ẹ̀ sí wọn. APC ó lè, PDP ó lè, gbogbo pátì Nàìjíríà apààyàn, àbí kò ń jàpàyàn èèyàn, ṣé kò fọ́ nìní? Mo dẹ̀ tún news yẹn wò pé am I dreaming? Lady K, wake up, wake up. Àwọn ṣe fídíò àwọn ẹbí wọn, àwọn wá sẹ́ǹdì ẹ̀ sí wọn. Àwọn ṣe fídíò àwọn alátìlẹyìn wọn, àwọn sẹ́ǹdì ẹ̀ sí wọn. Wípé now tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí any one of àwọn tó kù yẹn, gbogbo àwọn alátìlẹyìn yín wọ́n máa lọ sí. Mo fẹ́ retí next step ọmọ lọ́dọọdẹ, I know will not fall my hand. Bàbá Tinubu ẹ gbọ́dọ̀ follow hand mi, wọ́n ti gba àwọn ọmọ yẹn dé ìsìn. Mo fẹ́ wọn kò tẹ́ fẹ́ ṣe sáwọn alátìlẹyìn yẹn. Ó yẹ máa fi wọ́n lẹ̀ káwọn náà dẹ̀ máa gbégbé ayé àlàáfíà lọ bẹ́ẹ̀. Mo fẹ́ wò ẹyẹ èèyàn, a fẹ́ wò wọn Nàìjíríà. A fẹ́ wo kí ni ìran tó lágbára Nàìjíríà. Ìyẹn fáwọn tí iye wọn bá ṣí o. Tẹ́ ẹ bá gọra yín, irú èmi sì mo fẹ́ wo tó fẹ́ end ẹ̀. Máa play ẹ máa gbọ́ gbogbo ẹ̀. Mo farabalẹ̀ jókòó mo wò ó. Àwọn send video àwọn alátìlẹyìn wọn, that means ẹ mọ àwọn tó sponsor àwọn people yìí, ẹ mọ àwọn godfather wọn, ẹ mọ bí táwọn ẹbí wọn gbé, àwọn godfather wọn gbé ìgbé ayé àlàáfíà ní Nàìjíríà, àwọn ẹbí wọn gbé ìgbé ayé àlàáfíà. Àwọn Boko Haram yìí dẹ̀ ń pa ọmọ kan, ọmọ méjì, wọ́n jẹ odidi ìdílé wọn, wọ́n pa ọba, wọ́n pa àjòyè, wọ́n pa àwọn èèyàn ṣoríṣiríṣi. Àwọn alátìlẹyìn wọn dẹ̀ ń gbé ìgbé ayé àlàáfíà Nàìjíríà. Fídíò àwọn alátìlẹyìn yìí wọn yẹn lọ wá send sí wọn, òun ló jẹ́ kí gbogbo àwọn ọmọ yẹn pé padà bọ̀ wá àtàwọn teacher. Ẹ̀bẹ̀ ìpàṣírí yẹn lágbára gan. Ọlọ́run wá send ẹ̀ sí wọn, àwọn wá sọ fún wọn wípé àwọn ò ní negotiate pẹ̀lú yín, ṣùgbọ́n kẹ́ lè mọ̀ wípé a mọ bó ṣe ń lọ, a mọ àwọn tó wà lẹ́yìn yín, ṣebí àwọn lágbájá ni tí nǹkan kan bá ṣe anybody nínú àwọn ọmọ yẹn, gbogbo àwọn alátìlẹyìn yín náà máa lọ sí. Nǹkan tí gbogbo àwọn ọmọ wọn ṣe pé padà nìyẹn o, àtàwọn teacher. Wọ́n nígbà táwọn wá ṣe yẹn tán làwọn ṣẹ̀ṣẹ̀ wá rán àwọn squad secret sínú igbó pé kó tó di wípé wọ́n máa kó wọn, ẹ máa gbọ́ gbogbo ẹ̀ bó ṣe lọ kó tó di ọmọ bí tó máa kó àwọn ọmọ yẹn dé tí àfi ní gbúrò wọn mọ́. You trust baba? Ebi go trust Tinubu jà kò ní follow hand mi, baba máa ṣe gudugudu méje. Baba máa ṣe gudugudu méje. Nísìn báyìí sí wọ́n ti mọ àwọn tó já látìlẹ́yìn gbogbo àwọn people yìí. Ká máa wo result ló kù báyìí. Wọ́n mọ Nigerian government, wọ́n mọ bí tó máa kó àwọn ọmọ yẹn dé tí àfi ní rí wọn pé mọ́. Wọ́n wá tètè lọ block bẹ̀ kó má kó wọn dé ibodè yẹn. Wọ́n ní ibodè yẹn lọ kó àwọn ọmọ ti Chibok girls dé. Wọ́n ní tó bá ti lè kó wọn dé bẹ́ẹ̀, wọ́n máa pín wọn káàkiri. Àwọn Boko Haram tapá bí tó bá nídìí àwọn èèyàn wá fún wọn, àwọn eléyìí nídìí wá fún wọn, àwọn eléyìí nídìí wá fún wọn. Wọ́n ní bó ṣe pín àwọn ọmọ Chibok girls nìyẹn làwọn ọmọ yóò fi pé padà nígbà tí ìjọba máa fi náà àwọn fẹ́ negotiate, àwọn fẹ́ settle wọn. Wọ́n ti pín àwọn ọmọ ìwọ̀nba tó kù lọ kó fún Nigerian government nínú àwọn ọmọ Chibok girls. Tẹ́ bá wọn ti pé wọn pé padà wá, wọn àwọn yẹn náà tún fi ẹnu wọn jẹ́wọ́ ohun tó ṣẹlẹ̀ táwọn ọmọ yóò fi pé ẹjẹ́ àgbọ́, ẹjẹ́ àfarabalẹ̀ ká wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹ wá sọ fún mi, ṣé APC gbádùn, ṣé PDP gbádùn? Ṣé èyí tó sọ wípé àwọn opponent òun ló kó àwọn ọmọ ó mọ ohun tó sọ. Tó bá jẹ́ Ṣèyí náà ló wà lórí oyè tí rẹ̀ bá ṣẹlẹ̀, àwọn yẹn náà máa ní pé àwọn Ṣèyí ló kó àwọn ọmọ, wọ́n jọ ń gbá géèmù ni, wọ́n jọ ṣe kí ni, wọ́n jọ ń gbá géèmù ni. Ṣé wá rí àwọn ọmọ yẹn kì í ṣe àwọn opponent ló kó wọn, ẹ gbọ́, kò ń ṣe àwọn APC ló kó àwọn ọmọ yẹn, ṣùgbọ́n wọ́n ti jọ mọ géèmù tọ́jọ́ máa ń gbá fúnra wọn. Ọ̀rọ̀ wọn ti dàbí olè ló mọ ẹsẹ̀ olè tọ̀ nínú àjò yẹn, olè ló mọ ẹsẹ̀ olè tọ̀. Wọ́n ti mọ̀ wípé géèmù làwọn jọ ń gbá. Tí ẹ bá wọ́ọ̀ṣì speech bàbá Tinubu náà, bàbá Tinubu sọ wípé wọ́n kò fẹ́ mọ̀ fi ọ̀rọ̀ insecurity yìí ba ìjọba jẹ́ fún àwọn ni, àwọn opponent àwọn ló wà behind it, àwọn ló ṣe gbogbo nǹkan yìí. Ẹ dẹ̀ tí rí Peter Obi, ẹ tí rí Atiku, ẹ tí rí gbogbo àwọn tó láwọn náà fẹ́ lọ fún president, gbogbo wọn ti ń bọ́ síta wípé party Tinubu fail party ni kò lè ṣe. Kẹ́ wo géèmù tí wọ́n jọ ń gbá ni mo fi ní gbogbo wọn ló lè. Èmi ò yọ kọ́kọ́ sùn, ẹ jẹ́ àjọ sáré gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìwé ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́ àjọ máa farabalẹ̀ gbọ́ ni. Ẹ wá bá mi share, ẹ jẹ́ kí n rọ́wọ́ yín, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, ẹni dààmú, ẹ̀yin ti TikTok ojú òní tí ẹ bá mi like, ẹ bá mi love, ẹ̀yin Facebook YouTube náà ojú òní tí ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi like, ẹ bá mi love. Nàìjíríà ti lọ.
Nàìjíríà ti lọ. Ìjọ wo ló fẹ́ fi wá gbá géèmù yìí dà? Mo fẹ́ wo bọ́mọ olódòdó ṣe fẹ́ gbá géèmù yẹn títí dìgbà tó máa parí ìjọba wọn. Bóyá wọ́n á gbá bí àwọn ó ti ń gbàbọ̀ láti gbà, bí àwọn àgbà báwọn yẹn náà ṣe ń gbà tó ń fi lẹ̀, tó jẹ́ pé next president tó bá dé, òun náà tún gbé láti bẹ̀, àwọn náà tún gbá títẹ̀ pẹ̀lú àwọn opponent, òun náà tún padà gbélé á lọ. Bóyá ọmọ olódòdó ẹ máa ṣe bẹ́ẹ̀ fún wa. I want to see, because bad game lélẹ̀. Ó yá, TVC ni mo ti fẹ́ play àwọn ṣẹ́ ti rí. Kó má dà pé nǹkan lẹ́ni kẹ́ ẹ̀ pa AI ni ẹ̀rọ fún wọn pé AI. Orí YouTube mo ti lọ gbé wáyé o. Máa fi wọ̀nyí. Ẹ̀yin pé bí tí mo gbọ́dé ló wà yìí. So, and cycle Because ó ń bí mi inú mi ò before lè they could gbọ́ move tán them ibi from mo Oyo gbọ́dé. Forest. Ṣẹ́gbọ́. So, the Kainji Forest, which is Ṣẹ́gbọ́, ibi ọ̀kọ̀ actually their forest. base, and that would be very difficult. If you Ṣẹ́gbọ́, compare this ẹ jẹ́ ìdá with padà sẹ́yìn kẹ́gbọ́ láti the bẹ̀. Ibi Shibon tẹ́mi girls, gbọ́dé nìyẹn tí the mo fi wò response pé was huge sigh of relief if ibi tí mo for gbọ́dé the nìyẹn tí mo fi Bola wò pé Tinubu administration. You know, they have come mo up. máa fẹ́ pọ̀ sí. Ibi tí mo gbọ́dé nìyẹn tí mo fi wò pé so ẹ mọ ibi tó lè kó àwọn ọmọdé nínú Nàìjíríà yẹn tí wọn ò ní rí àwọn ọmọ yẹn mọ́. Ẹ̀ẹ́dẹ̀ blọ́ọ̀kù koríta yẹn. Kẹ lọ wá àwọn special force seduction bí tó máa ń kó àwọn èèyàn dé tí wọn ò fi ní rí àwọn ẹni yẹn mọ́ láti gbà lọ́wọ́ àwọn pípù yìí. Ẹ mọ sport ibẹ̀, ẹ mọ pókè ibi báyìí ni. Ẹ̀ẹ́dẹ̀ dípẹ̀ pa. Ẹ wá solution. Ṣebí torí wọ́n jọ ń gbá géèmù ni. APC á gbá géèmù fún PDP. PDP á gbá géèmù fún APC. Ẹ máa wáyé wa àwọn ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ dẹ̀ la dábọ̀ tó. Ẹni tó kàn ló mọ̀. Àwọn tó ti kó sìn gbogbo iṣẹ́ tí bàbá Tinubu ṣe láti dá àwọn ilé padà sí. Ṣé ó lè dá èmi padà? Òkú tíṣà ṣé wọ́n lè rí mọ́? Ó ti jẹrà mọ́nu gbó. Ó ti jẹrà mọ́nu gbó finally. Because Boko Haram ò ní bá yín ẹ̀ bá mọ̀ òkú. Ẹ wà tìgbà tó ti pa máa yẹn. Òkú máa yẹn ti jẹrà. Àwọn ọmọ máa yẹn ò lè mọ ibi tó máa sin bàbá wọn sí. Àfi tó bá kọ̀ ṣe propaganda. Pé ká ṣáàfi bíbá ìsáàmì pé lágbájá ló wà níbí. Ní ìkan ló kù. Adábọ̀ fún wa ní ìlú Nàìjíríà pé ìyẹn ọmọ Nàìjíríà ẹ dìde. Ọjọ́ ọ̀la ò lè dáa. Ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà máa lágbára gan. Ṣé bóun la ti ń rí? Ṣé bóun làwọn náà dẹ̀ ń jẹ́wọ́ fún wa yìí? Ọlọ́run ń ṣe kí ni? Ó ń ṣe iṣẹ́ yẹn. Wọ́n tọwọ́ bọ̀ wọ́n lọ́nà fún. Wọ́n ń pọ̀ síta. Ṣé èyí ti pọ̀ títí ẹ̀? Àwọn APC náà tún pọ̀ títí wọn. Àwọn APC yìí tiẹ̀ wá burú jáì. Ẹ̀yin mọ ibi tó máa kó àwọn èèyàn dé nínú Nàìjíríà tí wọn ò ní rí àwọn ẹni yẹn mọ́. Ẹ̀ẹ́dẹ̀ dí ibẹ̀ pa. Ẹ mọ ibi táwọn alátìlẹyìn àwọn pípù yìí wà. Ẹ̀ẹ́dẹ̀ jẹ wọ́n run. Kẹ jẹ wọ́n tegun-tegun. Ẹ wá ra aṣọ o. Ẹ wá ra àwọn ice cream o. Ọjà wà o. Ọjà wà o. Ẹ wá ra ohun tí mò ń ta o. Ẹ bá mi subscribe sí membership mi lórí YouTube o. Ẹ subscribe sí membership mi lórí Facebook o. Ó yá à ń gbọ́. Well, it's a huge sigh of relief for the Bola Tinubu administration. You know, they have come under intense pressure since May when this unfortunate abduction happened. A lot of the issue was seriously politicized because, you know, we are already in the political season. Political opponents of the administration, we're already using that to lash out at. First statement here, political season. Kí ni wọ́n fi ṣe season yẹn láì ṣe magi láì ṣe time? Láì ṣe magi láì ṣe time. Èèyàn làwọn fi ṣe political season. Èèyàn ló ń lò. Àwọn èèyàn ló fi gbá game. Àwọn wèrè burúkú yóò dẹ̀ lọ kó àwọn ẹbí wọn kó máa fi wọ́n gbá game. Àwọn à ń bẹ lóhun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń lò fi ṣe political season. Àsìkò òṣèlú. So àwọn èèyàn innocent people. Àwọn ilé wa fi ń ṣe àsìkò òṣèlú yín. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lè lọ kó àwọn ẹbí yín KPC kó ẹbí tiẹ̀ kí PDP kó ẹbí tiẹ̀ àbí kẹ́ kó àwọn ẹbí ara yín kẹ́ fi wọ́n ṣe àsìkò òṣèlú ló délẹ̀ yìí. Okay, kò sí wàhálà. Ọlọ́run á dá. At the administration of President Bola Tinubu, we also saw comments coming from the presidential candidate of the NDC, Peter Obi, talking about President Bola Tinubu not calling Seyi Makinde. You know, people are coming back for him, saying, well, the issue now is not about calling Seyi Makinde or Seyi Makinde calling President Bola Tinubu. It is if the administration is actually working to ensure the safe release of these people abducted in Orire local government. Well, for us in the presidential villa, you know, we started getting signals as of yesterday, even though it was not clear when we saw President Bola Tinubu meet with his security chiefs. It didn't appear as if that meeting was planned. But, you know, from what has happened today, we have been able to connect the dots to, you know, assume or safely assume that he was being briefed yesterday about this operation. We also do not know exactly when these children were released. It could have been yesterday, it could have been in the early hours of the morning. We do not know the exact time, but, you know, we know that
That briefing was given to President Bola Tinubu yesterday when he met with South Street. It was a 2-hour-long meeting. And well, we are seeing the outcome now, and it's a good one. And this is they say it's a very coordinated and strategic rescue operation carried out by Nigeria's military in recent times, and it also speaks or gives credence to President Bola Tinubu's approach, in tackling security and other matters that will ensure the safety of lives and property in Nigeria. Hold that thought, Febe. Let's turn to Ibadan, where Olaide is standing by. Have you heard anything from the state government yet, Olaide? And precisely when are we expecting the rescued children and their teachers to meet with Mr. Governor? Manage and grow your money. We're meeting Keep Up with You Global Life. Oh, okay. So anytime it's been congratulations upon congratulations to the governor of Oyo State. State government officials have been sending congratulatory messages to the governor, congratulating him for his efforts in collaborating with the states and with the federal government to rescue this abducted victim. So a couple of minutes ago, we were supposed to be briefed about some things about it, and then the governor was supposed to receive these rescued victims, but for some reasons we're told that the briefing will no longer happen and that the governor will no longer receive the rescued victims. So that's if they are going to brief us tomorrow, and the time of briefing will also be communicated to us. So so far in Oyo State, it's been a very joyful mood for everyone across the state, both from the citizens, from residents, and from top government officials. So we are expecting that they give us the actual time of briefing tomorrow, so that, or perhaps the time that the government is going to meet these rescued victims, and so that we can be able to know what next from there. So Mr. Governor won't be receiving them today, but can you tell where they are? Are they still in Oyo State, Olaide? Of course, from the videos we've been seeing around, so we saw some videos tonight, like the one we just saw on the screen today, that they're actually in town. So, but we do not know. Mo rí comment èèyàn kan mi báyìí sí ọmọ Táyọ̀ ó dà pé ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni bá wa bẹ̀rẹ̀ ètò yìí ṣẹ̀ṣẹ̀ dé ni tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dé bẹ̀rẹ̀ bá ní sùúrù kẹ́ wo bí ta tí bọ̀ kẹ́ wo bí ta tẹ̀ fẹ́ forí ẹ̀ tì sí ná kẹ́ tó kọ comment yín yẹn wà láìtàláì number one mi bú olóyè àbí ẹ̀yin èèyàn ṣé mo sọ anything bad against olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ẹ̀yin tẹ́ bá wa bẹ̀rẹ̀ ètò kí ni mo sọ nípa olóyè mo níṣẹ́ ribiribi tí màá yẹn ṣe ó yọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo condemn olóyè mi because àwọn ní comment ti dé táwọn bá yín gbé Táyé Fòjò àwọn ẹlòmíì dẹ̀wà kẹ̀dẹ̀ níwọ̀n ní wo program comment làwọn wáyé wọn wá ṣà wọ́n máa ṣa comment kiri níbi ìgbóná òun dẹ̀ lọ́mọ máa fi lọ George lọ́mọ máa fi sọ̀rọ̀ wọn ò ní mọ̀ pàwọn ẹlòmíì tó kọ comment ibi tọ́kọ̀ dé bá làwọn ti sáré kọ ọwọ́ yún wọn ti sáré drop comment síbẹ̀ mi then about to olódòdó wípé olódòdó lè sáré jump into kíníkan ẹ wo ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní tẹ́ bá mọ bí ta ti ń fà bọ̀ láti ilẹ̀ ní ní sọ bẹ́ẹ̀ ṣé ló yẹ kí n tẹ ignore comment but tó àwọn tó máa ń ṣa comment kiri bí ìgbóná